ẹ kú dédé àsìkò yìí ní gbogbo bí tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Mo wá lónìí gẹ́gẹ́ bí mo ṣe máa ń jábọ̀ fún yín bí ó ṣe ń lọ pẹ̀lú àwọn kankan nípa olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho. Lónìí mo fẹ́ tọ́ka àwọn kankan. Adúpẹ́ ẹ̀kọ́ àlejò wa àwa tẹ̀rí ni Saheed Òṣùpá Progressive Women Center la jẹ́ ìyá. Mo rò pé nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ àwa náà á gbọ́n rírì lórí àlàyé sọ pé ọ̀rẹ́ òun ni ọ̀tá ọ̀rẹ́ òun ni. So àwa ní pé ìgbà tá tẹ́tí wá dé padà àwọn obìnrin wá dìde pé àwa kì í pé ẹ kó ogun àjàyè ẹ kó ogun àjàkọ lágbára Ọlọ́run ẹ ní gbogbo lọ ìṣàlá tẹ bá ti ń dà kó máa rú ni so akínyẹ gan o láti Èkó gbogbo àwa Saheed Òṣùpá Progressive Women Center làwọn ní káwá kìí pé ẹ̀ka olórí wa ní ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ kí náà tí ì rí o. àṣìkò kò sí torí bí ìjà láyé gbà wá ó ṣáájú pé bàbá àtàkùn bá kú láti bí lẹ́dọ̀ ó máa tún takùn lọ́ba ló àgọ́ àwọn èèyàn tún máa ta àwọn bọ̀mí tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Mo wá lónìí gẹ́gẹ́ bí mo ṣe máa ń jábọ̀ fún yín bí ó ṣe ń lọ pẹ̀lú àwọn kankan nípa olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho. Àwọn tó láyò nípa àlẹ́ àlẹ́ láti mo sọ fún president wa láti ṣe àwọn ọlọ́pàá iṣẹ́ tí bẹ́ẹ̀ iṣẹ́ Yorùbá ní pé ní kò lè dá sí gbogbo alágbọ́dọ̀ jọ fọwọ́ sọ́kọ̀ láti ṣe kò sí pé èmi ní bàbá mi ní kíníkà kánà gbogbo wa wípé bíbẹ̀ kọ́ omi ọ̀gbọ́dọ̀ tí ẹ̀yin wọ́ ìpín wa lẹ́nu ilẹ̀ rí yọ̀ wá ká ṣe ara lọ́kàn dúpẹ́ fọlọ́run ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu tó jẹ́ ká tún ojú tó jọ ríra torí pé bàbá yẹn lọ́lọ́run lò láti fi mi gbogbo nǹkan tá a dẹ̀ ń fẹ́ tí mo gbọ́sẹ̀ tàbí jáde náà ni àti lọ sọ fún wọn pàṣẹ tí wọ́n dẹ̀ rẹ́dí àti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn gbogbo àwọn Fúlàní tí wọ́n wá láti another country tí wọ́n wá láti Mali nǹkan tó ń wọ̀lú wa tí wọ́n ń ṣe jàmbá yẹn wọ́n máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa láwọn security kan láti fọ́ọ̀tì ìmọ̀ ọ̀dà pẹ̀lú ògbọ́lọ́gbà tó bá fi bí eré bíi 2 sí 3 sí agbèmọ̀rẹ́ ìrìn àjò yẹ tí ìdẹ̀ ṣe pé ẹnìkan mọ̀ níwà pa rẹ̀ ìjọba ló máa tì wálẹ̀ láti Tinubu rẹ́dí àti tì wálẹ̀ kò ní sí ọ̀nà rárá wọ́n tì wálẹ̀ pẹ̀lú gbogbo nǹkan láti dáàbò bo àwọn fámìlì wa àwa ní ká ṣe ra lọ́dún ká mọ̀ dára ẹ̀rọ wa pẹ̀lú ògbọ́lọ́run nígbà tó fi 3 weeks president tó pẹ̀lú wọlé ètò adẹ̀ pẹ̀lú ara wa at least wọ́n fún wa lẹ́yìn 50,000 great cover ní 50,000 láàmú mọ́nítọ̀ àwọn àgbélé mọ́ra yìí lọ sóko àwọn lọ sí gbogbo ọ̀nà wa táwọn Fúlàní ń dáná tó ń ṣe jàǹbá wọ̀nyẹn so ìjọba máa sọwọ́ sọwọ́ pẹ̀lú wa láti gáàdì gbogbo títì àwọn àárín wọ́n fa ní mọ́tò fa ní báyìí àwọn tó bá jẹ́ express ọ̀nà Èkó ọ̀nà Èkìtì kankan wọ́n fa ní mọ́tò táwọn pàtó wọ́n gbó ní oko wọ́n fa lọ́kadà tí a mọ mọ́nítọ̀ àwọn àgbẹ̀ aláàfíà olúwa tó rẹ̀ ní sí ọ̀rọ̀ rárá pẹ̀lú ògbó Ọlọ́run so adúpẹ́ lọ́wọ́ gba àwọn bàbá wa àwọn bàbá wa gbogbo náà ṣiṣẹ́ pátápátá Olúgbọ́n bàbá wa Olúbàdàn bàbá ṣe dáadáa wọ́n ṣe dáadáa Olúgbọ́n ti lé gbọ́n náà ní Ògbómọ̀ṣọ́ wọn náà dúró tán àwọn bàbá òní náà ni wọ́n Ọlọ́run lè wọ́n kú fún wa adúpẹ́ lọ bàbá tó jẹ́ bàbá Tinubu president wọ́n bá wọn sọ tán gbọ́ àwọn ọmọ yẹn làwọn ọmọ yìí iṣẹ́ wa náà dẹ̀ ń ṣe Ọlọ́run jẹ́ bàbá Tinubu ní ogun Ọlọ́run jẹ́ kí gbogbo ìgbà tó ń fẹ́ kó tó wọn lọ́wọ́ second time wọn Ọlọ́run fi sí rọrùn ojú pé tó bá ti lè bíjọba fún security yẹn sìn bí àwọn bá parí ọdún mẹ́jọ tiwọn bíjọba mi bá dé náà àmọ́ bá lọ bẹ́ẹ̀ àwa la mọ̀ nínú wa àwa la mọ̀ gbogbo ìlú wa àwa la mọ̀ gbogbo àwọn bàbá tó ń lọ sóko tó ń disturb àwa la lè jáde wọ̀ fúnra wa ẹ̀sùn bíjọba mi bá bí bàbá wa parí ọdún mẹ́jọ tiẹ̀ bẹ́ẹ̀ ló bí bá dé náà wọ́n sì ń parọ́ ẹ̀ náà ló sì máa lọ wọ́n ní stop a ní bàbá kan bàbá àrà tó máa yí ọmọ òfin wá ṣeré bàbá àrà tó máa yí ọmọ. nígbà tí a gbọ́ ọ̀rọ̀ pé mo wá dùn ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ní ọ̀dọ̀ tó fà á sí ní tí mo wá sí níbi nǹkan tó àfi ní inú ẹ̀kọ́ ní gbẹ́tì gbogbo ọmọ ẹgbẹ́ àgbẹ̀kọ́yà ní bá security guard so iná ìgbà ní àwa fi ayọ̀ àti ìpínlẹ̀ wa láti rìn ní ìbí
ṣe lójú náà rẹ̀ ní ogun àìsàn gbogbo nǹkan tẹ wá ń dáwọ́lé lọ́mọ jẹ́ òsì jáwé tẹ bá wí lọ́mọ rí bẹ́ẹ̀ ṣe lọ́wọ́ ní òfin ogun àdẹ̀kú àṣeyọrí ẹ̀yin náà lè gbé ẹgbẹ́ wa ẹ̀yin náà lè gbé lárugẹ ká ṣe lójú náà dẹ́mọ̀ ìdórí àwọn náà àdúgbò kan inú wájú ṣe ẹgbẹ́ fún àṣà. Coneto Soka da. Àwọn náà ní wọ́n dùn sí wa pẹ̀lú síkọ́tì ẹ̀ bá ti ṣe kalẹ̀ gbogbo ọgán mọ̀ dùn gbà tán bá rí ni gbogbo àná ní ká mọ̀ fẹ́ lóko àmọ́ sàdá fún bàbá Tinubu òun ló dúró Yorùbá o ọlọ́mọ pa fún wa ní ọ̀pọ̀ fi Ọlọ́run tó ní ẹ̀mí ìbúra bàbá yẹn lọ́lọ́run fi gbìjà Yorùbá o wọn tábí kọ́ làbá máa wí o ọlọ́mọ pa bàbá Tinubu yẹn àti gbogbo àwọn tó ń tẹ̀lé wọn àti gbogbo àwọn bá pátápátá ọlọ́mọ àdó tì nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ pé afẹ́sẹ̀ security fún àwọn family wa a bá fi tàwọn bá yẹn ṣe òní báyìí mọ̀nísì àti sọ̀rọ̀ ńdà sábẹ́ wọn àwọn wọ́n dẹ́dẹ́ àti kan wa so àwa náà dẹ̀ ní sí ọmọ tí wọ́n kàn tí ó yọ sẹ́ta láti Ọlọ́run ohun tí wọ́n bá ní ká sọ dáadáa ká sí kí wọ́n dùn sẹ́wọ̀n àwọn tó ń ṣe tí wọ́n nínú ìlú bòmíì kèsì kí wọ́n lè jù wá lọ kèsì kí wọ́n lágbára jù tiwa lọ torí pé àwọn ní backup ni but náà nísìnyí Ọlọ́run ti gbogbo àwọn bàbá yẹn náà kẹ́ wa àwọn náà ti ní backup Ọlọ́run dẹ̀ ní wọn kú fún wa ní gbogbo ọ́ ṣìṣe mo dúpẹ́ gan inú mi dùn so bó bá ṣe máa lọ president máa fún wa lábọ̀ láti èyí wú mi èyí wọ̀ ní wọlé jẹjẹ ẹ mọ wo lọkùnrin ẹ mọ wo lóbìnrin méjì ògbèsè ń babaláwo nínú fa àdàbí tí fọ́ ọ̀bàjẹ́ mọ́ ìfọ́sì mọ́ jẹ́ títí ayérayé gbogbo bí wọ́n bá ti ń dáfá gbogbo bẹ̀ wọ́n ti mọ̀ ṣàdúrà fún àdúrà sí mọ́ ọmọ yín láti. Àtàkùn bá kú láti ìbílẹ̀ èdò ó máa tún takùn lọ́dà ló. Àlọ́ àwọ̀yé àtúwà àtàwọn ẹ̀rọ ọlọ́dáyé fún ni. Ìgbà tó jẹ́ ọmọdé ẹ̀dọ́ máa lọ bẹ́ẹ̀. Ìgbà tó láyé sí kì í ọmọ aládé yìí o. Ìgbà tó dáyà láyé ayé tí wọ́n lọ wọ́n ṣe. Wọ́n gbé ìṣòpin. Òpin ìrìn àjò tòlówó tí o ní má fi ṣòpin ọ̀la tolókìkí tí o ní má fi ṣòpin ìyà. Bàbá olókìkí tó sọ ẹ̀dá láì ní. Ọ̀rọ̀ torí owó tó dàbí ilẹ̀ mi ẹ̀. Má bọ̀mọ̀ lọ́wọ́ ẹ̀ torí pé ìjẹ́ nílé wo. Bàbá lókè látó wá ṣe fi fọ́gbà kan. Ìgbàlẹ̀ tó ti náà ti ẹ̀yìn àti bàbá wa aṣíwájú. So lágbára Ọlọ́run kókó pẹ́ ìfúka àbúrò ní lágbára Ọlọ́run kókó pẹ́ bá ìkọ́tẹ́ bá ti sọ Ọlọ́run máa jẹ́ kó máa wọ̀ ẹ tó máa da àárín yín rú òní pẹ́ ẹ̀rín ó yá Ọ̀yọ́ mandate we shall stand. Ọ̀yọ́ mandate Ọ̀yọ́ mandate Ọ̀yọ́ mandate we shall stand. Ọmọ aṣíwájú ni gbogbo wa kì í kẹ́yìn tó ohun tó bá tẹ̀lé. Ọmọ aṣíwájú ni gbogbo wa kì í kẹ́yìn tó ohun tó bá tẹ̀lé. tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Mo wá lónìí gẹ́gẹ́ bí mo ṣe máa ń jábọ̀ fún yín bí ó ṣe ń lọ pẹ̀lú àwọn kankan nípa olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho. Kẹ̀lé àwọn oníṣòwò olóṣòwò tó yẹ ọlọ́mọdé àwọn àǹtẹ̀ wọn mọ̀ sí fi yín bú wa má wàá fà wá náà bú yín. Ní àtìgbà tẹ́ ẹ ti lọ àgbé nǹkan kan ní ìṣe lájọ́ tàbí àpọ́ǹtì yín àti babalájí oníṣòwò olóṣòwò. Àwọn afẹ́ fi ìdùnnú wa Ọlọ́run pé kábẹ́rẹ́ àtọ́dọ̀ yín náà ni àfi àwọn sọ pé yes afẹ́ ṣe irú ohun tí a fi àpọ́ǹtì yín jọ náà lójú gbogbo ayé àwa fẹ́ fi ṣe ìdúpẹ́ Ọlọ́run nígbà tó gbé ọdún mẹ́jọ gbáko àti tá a ti mọ̀ pé ẹ̀yin tí Ọlọ́run pé a ṣe tá a ti fi ṣèmí yìí tọ́lọ́run ti gbé dé dáadáa afẹ́ fi Ọlọ́run afẹ́ bọ́ta afẹ́ ṣe ìrìn àjò wa tá a wá kọ́ bá yín sọ ń jọ síṣẹ́ tẹ́ gbàgbé ìjọ tá a wà sí yàrá yín tí a jọ ń sọ̀rọ̀ pé a fẹ́ ṣe
àjọ̀dún oníṣòwò àti ìfẹ́ kọjá pẹ̀lú ní gbogbo panupọ̀ wáyàn ní Babalájí general for your state Ọlọ́run ti ṣe ṣùgbọ́n mo fẹ́ bí ní kinní kan Babalájí mo ti rí i pé Ànábì Yusufu Ọlọ́run ṣe gbogbo àwọn èèyàn tí wọ́n dìtẹ̀ wọn iṣẹ́ Ọlọ́run padà jẹ lórí rẹ̀ iṣẹ́ Ọlọ́run náà bẹ̀rẹ̀ sí jẹ lórí tiyín náà Ọlọ́run ó wò nú àánú àwa tẹ̀ ń ṣàánú rẹ̀ kò jẹ́ ìlànà ọpẹ́ ní fọ́lọ́run mo wá fẹ́ bí èrè pé nígbà tẹ́ fi lọ bàbá bọ́ọ̀lù ọ̀hún ṣe àpọ́ǹtì yín sí Babalájí general ní ìyá oníṣòwò nípínlẹ̀ Ọ̀yọ́ gbogbo programu kan tí a ń ṣe lọ́yọ̀ ní gbogbo gbà náà lọ́hùn gbogbo tẹ́ bá rí ọkọ̀ yín gbà náà Babalájí wà níbẹ̀ lẹ̀ wọ́n mo wá débi ìjọ ní mo ń gbogbo ọkọ̀ tí mo rí ń bì mí ìlú ọkọ̀ Babalájí bẹ̀rù mí ìgbà máa ti ń ṣẹlẹ̀ ẹ̀ tó ṣe. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.